aya kírun tún ti dé ní ọdún yìí o. Mo kí gbogbo wa pé a kú ọdún, a kú ìyèdún o, ẹ̀mí wá ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Mo kí tọkùnrin, mo kí tobìnrin o, mo kí àwọn akẹ́kọ̀ọ́ mi o, mo kí àwọn olùgbọ́ mi nílé o. A kú ọdún, a kú ìyèdún o, ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé o. Ojú wa máa rí ọdún o. Àwọn akẹ́kọ̀ọ́ a tún ti wọlé ní sáà yìí o. Ẹ jẹ́ kí gbogbo akadé kí ni ká gbìyànjú láti máa fojú sí ẹ̀kọ́ wa o. Torí ọmọ tí ò bá kọ ka ìwé ẹ̀, ó fẹ́ fi ọjọ́ ọ̀la ìṣeré nìyẹn o. Ọmọ tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòfo lọ́jọ́ ìdánwò. Yóò gbòfo, yóò gbòfo, yóò gbòfo lọ́jọ́ ìdánwò gbogbo. Ọmọ tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòfo lọ́jọ́ ìdánwò. Yóò gbòfo, yóò gbòfo, yóò gbòfo lọ́jọ́ ìdánwò gbogbo. Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Ẹ̀kọ́ ló gbé ní dépò gíga, ẹ̀kọ́ ló gbé ní dépò ọlá. Ẹ dákun yé ẹ̀yin òbí wa, ẹ dákun yé kẹ́ ràn wá lọ́wọ́. Ẹ dákun yé ẹ̀yin òbí wa, ẹ dákun kẹ́ ràn wá lọ́wọ́. A ti dé ní sáà yìí nìyẹn. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ fojú sí ẹ̀kọ́ ni. Ẹ̀yin òbí Ọlọ́run á máa pèsè fún yín o. Owó tẹ́ fi máa tọ́ àwọn ọmọ yẹn Ọlọ́run á máa bùkún yín. Gbogbo iṣẹ́ tẹ́ bá dáwọ́lé nínú ọdún 2024 yìí, ọdún 2024 yìí ọdún oríire wa ni o. Gbogbo tí ẹ bá dáwọ́lé ó máa yọrí sí rere ni. A tún nípàdé àyè. Ẹ ṣé.